like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Aláwù ti fún ọ láyọ̀, Aláwù ti fún ọ láyọ̀, Aláwù ti fún ọ láyọ̀, ìwọ yóò fayọ̀ ṣayé rẹ̀. Ẹwà 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 tó mi mílíọ̀nù kú ọdún. Àpáta ewì o, wá kiri ìrìnàjò. Àyànfẹ́ òṣè o, àpáta dé àpáta kárẹ̀wì dé àfijọ́ akéwì àsùjálá irúmọlẹ̀ ọmọ tí fèwì sọ̀rọ̀ dáńkọ́bí. Kankéré ti kó lóhùn àgbẹ̀mí fèwúrẹ́. Gbogbo bẹjúbẹjú ẹ bá sóde mi ò kẹ́gbà lọ́wọ́ ẹ̀yìn agúgbí gọ̀pẹ̀ ẹ má bọ́ sálẹ̀ lóní kíákíá. Ojúṣọdún pa ṣọdún kọdún, ojúṣọdún pa ṣọdún. Lónìí ọjọ́ ìbí ẹwà á tó mi. Òrékelẹ́wà awẹ́lẹ́wà ọmọ rẹ tó rẹwà tó níwà. Ìwọ ti rájọ ẹwà kẹwà síná ó yẹ gbé bọ́dì kó o máa tèṣù mọ́lẹ̀. Àṣàbí o, ẹni ọlá olúwa dára sí mi. Mọ́jà á dúró pẹ́ jámàre ilé bàbá rẹ̀ jẹ́ wá máa kìọ̀ bí wọ́n ti ń kìọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Ọ̀yọ́, ìwọ lọmọ Aláàfin, ìwọ lọmọ Òjò pàṣẹkẹrẹ mọdẹ ọmọ Àtìbà. Ibi wọ́n ti ní kó lówó gbowó kí wọ́n kó dà tọwọ́ rẹ̀ lẹ̀ kó lè bá a dìjà kó lè bá a dápọn kọba aládé kó lè rí nǹkan jẹ. Ọ̀yọ́ ládé wà wọn ò kówó ra dé rí ládé Aláàfin ò ládé adé aládìkún lágbà fáláàfin tó fi ń ṣàjèjì ara. Ìwọ lọmọ yọtọmi fẹ́ńfẹ́ ẹ̀rìmọ̀ bàǹtàbàǹtà ní kó àjìpà. Ìbàtà ẹ̀jẹ̀ lánàá òtù ẹ̀wònú ọmọ akéèkúyà ó ga ó tó lé alárùrù. Àbájí ńlọ́lá olókùn ni ó lẹ́sìn èrò. Ẹ bá ń sọ fọlọ́kùn ẹ̀sìn Ìbàdàn kó mọ́ fọlọ́kùn ẹ̀sìn Ọ̀yọ́ nú jẹ́ mọ́ torí ẹni bá bọ́ bá kú òun la mọ̀ lólókùn ẹ̀sìn. Èèyàn tí ó bọ́ bá kú òun la mọ̀ lólókùn ẹran. Nílé Sálùjó ọmọkùn ọ̀là náà ni Sálùjó ṣe bẹ pupa fàlejò pupa ó wá gúnyán funfun fàlejò funfun ojú tàlejò ojú tìyẹnú dá. Ìwọ lọmọ olórí mọ̀kọ́ àpínnímọ̀rẹ̀tẹ̀ kékeré òdórí wọn ò láàrẹ̀ àgbà ní gbogbo wọn ń pera wọn ọmọ pèképèké ọmọ egúngún ńlá tí ń pọ̀ǹtì ènìyàn ńlẹ́ o ọmọ òkè ọ̀dẹ̀dẹ̀ nílé mákùlù lójú ibẹ̀ níṣe lé ìyá rẹ̀ níbi tí wọ́n ti torí elébúté tán bá wọn dádó wọ́n torí ẹkún ìyàwó wọ́n bá wọn rìn lókè ọdẹ nílẹ̀ Àlàbí ẹlẹ́sà ọba òkè ọdẹ olóhùn ẹkún tún abọ̀parẹ́ sùnmọ́ lára Àlàbí ọmọ ìyálóde Àlàbí ọmọ àjẹ́ méje Àlàbí ọmọ àjẹ́ mẹ́jọ Àlàbí ọmọ àjẹ́ mẹ́sàn-án Àlàbí ọmọ àjẹ́ mẹ́rìndínlógún Àlàbí ọmọ àjẹ́ níbùdó òsù adájọ́ aláṣejù lọ́jọ́ Sunday ìwọ lọmọ ẹni tí fọlá mí ọmọ ẹni tí fọlá yagi fèsì àjèjé ọmọ èjìjì àlọ́ gbàmí yóò lọ́yọ̀ọ́ tí ìjẹ́lé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ kárin kásánpá ìwọ lọmọ kájẹsẹ̀ kó yẹ èèyàn. Ó sọdún èyí wá ṣe mí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba èèyàn tó bá ní kó má ṣàmọ́dún ẹni tó bá ní kó má pẹ̀ láyé ẹ̀yà kàlà ní òmò sùkú wọn lágbára lọ́wọ́ bàbá òkú. Àwọ̀ títò tó bá mú wáyé ló máa mú padà lọ sóde ọ̀run ọmọ aráyé kan ò ní pa ó láwọ̀dà. Wọ́n dóyì kápá ipá ò kápá wọ́n dóyì ká kànga ò ṣe bínú kó sí wọ́n dóyì kó sè apá ò kágbé ó sè lágbára lọ́wọ́ Ọlọ́run ọba apá ọ̀tá ò ní ká ọ ìwọ ó máa lọ re ó máa bọ̀ re torí ọwọ́ òkín rìnrìn àjò ẹnu kó mọ́ padà. Wàá máa rí tajé ṣe ríṣe rẹ ò ní dáwọ́ dúró ọmọ aráyé ò ní gbóhùn lẹ́nu rẹ olóríire alálùbáríkà ẹ̀dá ènìyàn. Okú ọdún okú yèdù àṣeyí dàmọ́dún àṣàmọ́dún sẹ́mi. Happy birthday to you. Bóyin bá ṣe tágbéra ó dinú kókó òbí bá bẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tágbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpátẹ́wù mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí ní lójúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Aláwù ti fún ọ láyọ̀, Aláwù ti fún ọ láyọ̀, Aláwù ti fún ọ láyọ̀, ìwọ yóò fayọ̀ ṣayé rẹ̀.
ẹwà tó mi bílíọ̀nù òkú ọdún. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.